ọdún alámọ̀kẹ́ o ó mọ̀mọ́ kú àṣeyà àpọ́nbẹ́pọ̀ rẹ o èyí fún jòwó ọmọge ó kú ọdún o. ẹ jẹ́ àròlù òjé ẹ jẹ́ àkọlù òjé o ọmọ àròlù owó ọmọ òjé ní pẹ̀tù ọmọ òjé ní pẹ̀tù ọmọ ológbòjò lóde wa ọmọ ológbòjò là ń wí ọmọ ológbòjò lóde wa ọmọ ológbòjò là ń wí. Abíọ́lá ńlẹ́ o Alájà Gàníyà mo ní o mọ bọ̀ ní gbàgede àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe ayé òní jálè kan pé wọ́n ní ọ̀rọ̀ tó mọ̀ dí Elédùmarè òkúkú níjọ́ máa ráyé bí ọ́ mọ́ Olúòjé o Olúòjé nìyẹn ọmọ ara ti wẹ̀ bí òjò ni ebi nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ pítí ajá ńlẹ́ o ọmọ pítí ajá o kábíyèsí máa pàjá fún ọ níwọ̀jẹ ọmọ òṣónú ilé ò fà lọ mo lẹ́mi ò ní ṣàlọ́ fẹ́ni tí ò fẹ́ràn mi ebi nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni òjé nìyẹn ọmọ búnibúni abèbú wọ́n ti ọmọ rínírínì abẹ̀rín pọ̀yẹ̀kẹ̀ ọmọ dónídóní abìdí mọ̀ràn ẹbí nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajẹ̀gbìnjẹ̀ karahun ọmọ agbọ́sásá ogun tí ó gbọ́dọ̀ sá ẹ̀yìn lọ́mọ agbọ́yàyà tí ó gbọ́dọ̀ ya ẹbí nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni Ìbàdàn ìlú òjò ìlú Àjàyí oníkànga àjípọ̀n òbòmí òṣùrùṣù wẹ́dà ìlú ńlá tó ṣà Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun òwò ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àgbàlá Ògúnmọ́lá jókòó bá fẹ́ lómi lọ àgbàlá Ògúnmọ́lá ti tó kókó ó sáré ẹbí nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ dọ́gbọ́n yọ̀kẹ́ nìyẹn ẹ̀sìn olólógbòjò ló lẹ́yìn dọ́gbọ́n yọ̀kẹ́ nìyẹn ọmọ oníkèrè ike ní òjò tọ́ya mo ní ẹ̀ mọ́ ṣe gbé mi fọ́yà kùnàkùnà mi ò jẹ́ tòṣà mo ní ẹ má ṣe gbé mi fún ṣàláwẹ̀ ẹbí nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni ike mi wá díkẹ́ àmúṣẹ iye ọmọ oníkèrè Abíọ́lá o Àmọ̀kẹ́ Adé ó ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí ọ̀rọ̀ tó mọ̀ jí Elédùmarè oníjọ́ máa ráyé bí ọ́ gbogbo wọn bá ti fọwọ́ rẹ̀ ṣe kàyí dànù oníbùrìbùrì kó o fẹsẹ̀ kọ́ nílé ayé oníbùrìbùrì kó máa ráyé fẹ́ gbà fún ọ lóúnjẹ jẹ òní ò mọ dání gọjọgọjọ àbùkù oníkan ò ní kàbùkù àṣẹ ìṣàmọdún ọdún ayọ̀ lẹ́ẹ̀mọ́ ṣe òwe àròlòjé gbogbo wa láròlòjé lọ́la àròlòjé o gbogbo wa láròlòjé lọ́la.